Baba, could you introduce yourself, please? Wọ́n lè sọ orúkọ mi ní Olóyè Ṣàngódélé, Ìbú Owó tí mo jẹ́ ẹlẹ́gùn Ṣàngó ti ìlú Ọ̀yọ́. Aláàfin. Eu perguntei se ele se podia apresentar. Ele disse o nome dele, Ṣàngódélé Ìbú Owó, de Elégún Ṣàngó, from Aláàfin of Ọ̀yọ́. Baba, I have 3 questions for you to explain what is the meaning and the difference between Ébora, Irumale and Orixá. Eu quero saber que ele me explique qual é a diferença entre Ébora, Irumale e Orixá. É o que eu quero que ele nos explique. Baba, can you please explain us what is Ébora? Baba, wọ́n ní pé àwọn ní ìbéèrè mẹ́ta fún yín tí ẹ ṣàlàyé fáwọn pé kí ni ìtumọ̀ Ébora àti pé kí ni ìtumọ̀ Irúnmọlẹ̀ àti Òrìṣà. So let's start with Ébora. Wọ́n ní pé ká kọ́kọ́ bẹ̀rẹ̀ bí Ébora. Ébora ó ní àwọn iwin tí a máa wà nínú igbó. Òmíì lè lórí méjì, òmíì lè lẹ́sẹ̀ mẹ́ta, ẹsẹ̀ òmíì lè kọjú sẹ́yìn, orí òmíì lè kọjú sẹ́yìn, òmíì lè má ní apá, òmíì lè lẹ́sẹ̀ kan tí ó lápá kan. Àwọn ni wọ́n ń pè ní Ébora. Àwọn ni wọ́n. Baba said Ébora is a spirit that lives in the forest like Ewe, Egbere, and there are so many that one can have 2 heads, it can have 3 legs, so on. Pronto, ele disse que Ébora são espíritos. E esses espíritos vivem na floresta. E que normalmente esses espíritos têm o nome de Iwin and Egbere, entre outros nomes. Can you give... espere. Iwin and Egbere. E que normalmente esses espíritos têm 2 cabeças, vários braços, pronto, são fora do normal. So this Ébora is not Orixá or Irumale. Wọ́n ní àwọn Ébora wọn yìí sí Òrìṣà. Wọ́n é Òrìṣà, wọ́n é Irúnmọlẹ̀. Eu perguntei se Ébora, estes espíritos, eram Orixá ou Irumale. Ele disse que não. Can Baba tell us some names of Ébora? Wọ́n ní bàbá ṣe lè dákọ̀ àwọn àyókọ̀ Ébora díẹ̀ fún wa. Orúkọ mi tí a ní náà ni Iwin. Wọ́n pè ní Iwin, Egbere. So, àwọn aládé igbó báyẹn àwọn tí a ń pè l'Ébora nù. Ok. Pronto, eu perguntei se ele nos podia dar alguns nomes de Ébora e ele, pronto, disse somente 3. Disse Iwin, Ébora, Aládé Igbó. Not Ébora, Egbere. Egbere. So, you use these spirits, this Ébora, for what? Wọ́n ní kí là ń lo àwọn Ébora fún. Àwọn Ébora, àwọn àgbàlagbà máa gba nǹkan ọwọ́ wọn sóògùn. Bóyá irú Egbere nísìnyí a máa gbẹ ní rẹ̀ sóògùn. Like Egbere, we can take his mat to do the medicine. We can use them for medicine. Irú aládé igbó tí a bá wà ní wọn a máa lọ bu òkìtì ọ̀gàn rẹ̀ láti fi sóògùn. Like Aládé Igbó, they can go there and use his house. Tudo medicine. Pronto, eu fiz a pergunta. Eles utilizam Ébora, estes espíritos, para quê? E ele disse que principalmente utilizavam estes espíritos Ébora para fazerem magias e medicina tradicional. Deu um exemplo, por exemplo, do... Which one is the name to use the house? Aládé Igbó. Aládé Igbó. Eles usam a casa do Aládé Igbó para fazer a medicina tradicional. Por isso não são Orixá nem Irumale. Baba, so what is the meaning of Irumale? Wọ́n ní kí ni ìtumọ̀ Irúnmọlẹ̀? Irúnmọlẹ̀, àwọn tí a jẹ́ òǹbí ẹni tí a ti kú bíi father or mother tó jẹ́ ìyá tàbí bàbá tí wọ́n ti kú tí wọ́n ti á wà nínú ilẹ̀. Àwọn ni wọn Yorùbá fi máa ṣàdúrà pé irin ò mọlẹ̀, ìgbà mọlẹ̀ yóò bọ̀ ṣe pé
àwọn tó ti wà nínú ilẹ̀ èyí ni bí bàbá mi pé wọ́n fi ṣàdúrà fún pé wọ́n bọ̀ ṣe ni à ń pè ní irinwó yẹn jẹ́ bí 400 igba malẹ̀ bí 200 wọ́n á pè wọ́n pọ̀ pé wọ́n ó ràn mí lọ́wọ́. Baba said Irumale is our forefather. It's our great grandfather that they have died and they buried them, and they are no in the ground. They are buried them in the ground. That's what they are calling Irumale. That if the Yoruba want to pray for the people, they will said Irumale and Igbamale will help you. We do everything. So Irumale is our grandfather that they are there. Pronto, o que eu estou a explicar é que Irumale significa Irumale, que são os antepassados, as pessoas que viveram na Terra, os familiares que viveram na Terra durante gerações e gerações e gerações e gerações e que morreram e foram enterrados na Terra. Daí vem a palavra Imolé, que entrou pela Terra. E let me ask you, if Irumale is the forefathers that have died, then Baba, so what is the difference between Egungun and Irumale? Wọ́n ní kí ni ìtumọ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin Egungun àti Irumale? A lè pe Egungun ará ọ̀run ni àwọn Egungun. Tá a bá lọ nú odò Twa níbi tó ti fi yé wa pé ìgbà tí Ọlọ́fin tí bàbá rẹ̀ kú ó sọdún kìíní ó ṣe ọdún kejì níbi tó ti sọdún kejì tí a ti ń ṣe àríyá yẹn tí a ti ń ṣàríyá tí a ń jẹ tí a ń mu níbẹ̀ ni ẹnìkan ti daṣọ borí tó wá jáde pé ará ọ̀run ti dé o, ará ọ̀run ti dé. Nígbà náà ni àwa Yorùbá ti gbàgbọ́ pé lọ́dọọdún tá a bá ti ń ṣe àjọyọ̀ fún bàbá wa tó ti lọ eégún máa jáde. So eégún dúró fún àwọn ará ọ̀run tí ó sì máa jó tí ó máa pidán. Baba said we can call Egungun as Irumale because when we talk about Twa in Erindilogun, he said when Olofin, when the father of Olofin has died, he do the remembrance for 1 year. After 2nd years, when they are eating, they are drinking, and so and one people enter into the house and carry the cloth. He said, "It's me, the father and the father that we are doing the something. I'm coming." That's why the Yorubas have belief that when the father has died, when they are doing the remember, so the people will come out with the cloth, with the Egungun to dance, to entertain the people. Então, eu fiz a pergunta qual era a relação que Irumale tinha a ver com Egungun. E ele disse que Egungun tem a ver com Araorun, os antepassados. É a mesma coisa que o Irumale. Simplesmente, o Egungun, quando vão festejar os antepassados, o Egungun vai à rua e sai à rua. Enquanto o Irumale está enterrado e foi de volta para o céu. Há uma diferença em que é o culto aos antepassados, mas o Irumale não sai à rua. Mas sim o Egungun. O Egungun vai representar os antepassados. So it means that Egungun and Irumale, they are connected together. Yes. Yes, Baba? Bem. It's connected. Então isso significa que Egungun and Irumale, eles estão conectados, os dois. Tem a ver com as pessoas que viveram na Terra, com os antepassados. So, and what is the meaning of Orisha? Wọ́n ní kí ni ìtumọ̀ òrìṣà? Àwọn òrìṣà ni wọ́n rọ̀ wá látòde ọ̀run. Baba said òrìṣà. Wọ́n rọ̀ wá látòde ọ̀run tí Olódùmarè sì fún wọn ní agbára pé kí wọ́n lọ tẹ ilé ayé dó. To come and create the earth. São
Orixá, ele está a dizer que Orixá é as divindades que vieram do céu, que Olodumaré lhes deu a autoridade e o poder para virem fazer a criação da terra, para vir à terra. Esses são sim orixás. So, let me ask you something. So, all the orixás are the divinities that came from heaven, that Olodumaré gave the power, correct? wọ́n ní tí gbogbo òrìṣà tí wíwá wá látọ̀run Olódùmarè fún ní agbára. pátápátá ló fún un So- lágbára. All the orixá that after lived in the earth as a human being and died is when he became Irumale. wọ́n ní See like that? wọ́n ní sí lẹ́yìn ìgbà tí àwọn òrìṣà bá kú àwọn òrìṣà tí wọ́n wá sílé ayé tí wọ́n bá kú tán tí wọ́n wọlé àbí tí wọ́n wọlé ṣe ni wọ́n tó di irúnmọlẹ̀. àwọn òrìṣà gbàǹbà kúta ni wọ́n tó lè dirun mọ́lẹ̀. Is it like that, Baba? That when Orisha came to the earth and become human being and died, he become Irumale. wọ́n ní táwọn òrìṣà bá wá látọ̀run tí wọ́n wá tí wọ́n bá láyé wọlé níwèé èèyàn pé nígbà tó wọ́n bá yá tí wọ́n bá wọlé àbí wọ́n kú ni wọ́n padà di irun mọ́lẹ̀. Ok, então eu perguntei, os orixás que vieram do céu, que o Olodumaré deu o poder para vir à terra, para fazer a criação, as divindades, quando essas divindades vieram à terra como seres humanos e depois morreram como seres humanos e desapareceram na terra, aí também se transformaram em Irumale. So it means that Irumale, they are dead people that live on the earth, like my father, my grandmother, my forefather. Am I correct? wọ́n ní ó ní túmọ̀ sí pé àwọn irúnmọlẹ̀ wo ni àwọn baba ńlá baba wa tí àwọn èèyàn tó bá ti kú. wọ́n ti di irun mọ́lẹ̀. Ok, então eu fiz a pergunta que Irumale significa então os meus antepassados, o meu avô, trisavô, bisavô, etc, etc. Todos eles que morreram e entraram na terra significa que são Irumale. So, Irumale, Irum, it means 400. Igba, 200. So when they go and pray, they pray for 400 and 200. Yes, You see like that? Blessing for the 200 people who left, 400 people who left. So, eu estou a fazer pergunta relativamente a Irumale e Igbamalé. Isto quer dizer que quando eles vão fazer uma oferenda aos antepassados, eles fazem uma oferenda para Igbamalé, 200 antepassados ou 400 antepassados, para abençoarem a família na terra. So, Baba, what is the meaning of Imale? Imale. From the Irumale. Imale. What is the meaning? àwọn tí wọ́n bá ti kú tí a wọlẹ̀ tá a sin wọ́n sínú ilẹ̀ àwọn tí ara wọn ti mọlẹ̀ tí bọ́dì wọn ti mọlẹ̀ là ń pè ní irun mọlẹ̀. bàbá ìṣẹ́ ìmọ̀lẹ̀ the dead person that were died and they put them on the ground and bury them. So, ara wọn báyìí ti mọ ilẹ̀ Ima Ile. táwọn pè ní ilẹ̀. Ima Ile. Ah. With the ground. Pronto, eu perguntei então qual era o significado de Imalé. E ele disse que o significado, porque a palavra Irumalé ou Igbamalé, pronto, tem a ver com 200, 400 corpos que morreram. Imalé significa o corpo que está morto e que vai entrar na terra, que vai para a terra. É este o significado. Baba, thank you.